كفوا بالفقد لا بمنيا أيوه وارث العالم هو يعيش ذكرى وزنا مما أبعد lóní jọ́ tí wọ́n bá gbé àìní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi yóò fi ní sí ìyá tí ó pé yóò sì tún máa ṣẹ́kù lọ ọlọ́run o jẹ́ kó mi yóò ṣẹ́kù lọ ìgbà tí ó bá ti sùn. Alaji Abdullah Folodun Wasibi Aladi méjì ọkọ bílíbi ìdílé ọgbọ̀n bàbá kọ́bìrì bàbá Sulaimon bàbá Mọ́ríyá. Ọmọdé ńlá ìyá ẹ̀ láti ọ̀hún bàbá mi Bọ́lájí. Bàbá àbájá ló ń bọ́lá fún. Lójó ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2021. Nítorí ìka ẹ̀mí ẹ̀.
Thank you.